A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba ìpínlẹ̀ Èkó ti jẹ́jẹ̀ẹ́ àti fìdí àfojúsùn wọn múlẹ̀ lórí òmìnira àwọn akọ̀ròyìn àti ìjíhìnrere lórí ìṣèjọba tiwantiwa, pín-ire-láre àti ìdàgbàsókè ìlú. Gómìnà Babájídé Sanwó-Olú ṣe àfihàn yìí nínú ọ̀rọ̀ tí ó fi sààmì ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira àwọn akọ̀ròyìn fún ti ọdún yìí 2026 World Press Freedom Day, níbi tí kọmíṣánná fún ìròyìn àti ọgbọ́n inú Gbénga Ọmọ́tòṣọ́ ti ṣaṣojú gómìnà. Gómìnà ṣàlàyé wípé òun fẹ́ fi dá wọn lójú wípé ìjọba ìpínlẹ̀ Èkó yóò tẹ̀síwájú àti máa ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí yóò ṣe ìgbélárugẹ òmìnira akọ̀ròyìn, dáàbòbo oníròyìn. Ó ṣe àpèjúwe ayẹyẹ yìí ní àkókò fún ìrònú jinlẹ̀ láàrin iṣẹ́ ìròyìn àti ìṣèjọba. Gómìnà wá rọ àwọn akọ̀ròyìn kí wọ́n ṣe ìgbélárugẹ ojúlówó iṣẹ́, pàápàá jùlọ lákòókò tí òfin àti àtúpalẹ̀ ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni adarí gbogbogbò fún ẹgbẹ́ Nigeria Democratic Congress (NDC) Senator Seriake Dickson rọ ọmọ Nàìjíríà kí wọ́n má fi ọkàn sí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀tàn propaganda tí ó yíká ìforúkọsílẹ̀ ẹgbẹ́ láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò INEC. Gómìnà àná fún ìpínlẹ̀ Bayelsa gbè lẹ́yìn ìforúkọsílẹ̀ ẹgbẹ́ bí ó ti ní gbogbo ètò ìforúkọsílẹ̀ ni àwọn tẹ̀lé. Nínú àfihàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni sẹ́nẹ́tọ̀ tó ń ṣaṣojú ìwọ̀ oòrùn Bayelsa ti ní láti ọdún 2017 ni àwọn ti dá NDC sílẹ̀. Èyí yàtọ̀ sí nǹkan tí àwọn kan gbépò yẹnu wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi orúkọ sílẹ̀ ni láì ní àkọọ́lẹ̀ ìlànà òfin. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé láàrin ìdúkokò láti ọ̀dọ̀ alátìlẹyìn ẹgbẹ́ All Democratic Alliance (ADA) Dr. Umar Ado, tí ó fẹ́ tako ìforúkọsílẹ̀ NDC ní ilé-ẹjọ́ wípé wọ́n tàpá sí òfin. Èyí wáyé ní ọjọ́ tí ẹgbẹ́ yìí ní àwọn ti ṣe ìforúkọsílẹ̀ mílíọ̀nù 10 ọmọ ẹgbẹ́ láì tíì pé wákàtí 48 tí gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Peter Obi, gómìnà àná fún ìpínlẹ̀ Kano Senator Musa Kwankwaso àti àwọn àgbààgbà mìíràn láti ẹgbẹ́ African Democratic Congress (ADC) darapọ̀ mọ́ NDC ní ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú. NDC ní ìpàdé gbogbogbò wọn lánàá, níbẹ̀ ni wọ́n ti yan ìgbìmọ̀ òṣìṣẹ́. Dickson tẹnumọ́ wípé ìgbéǹde NDC jẹ́ àbájáde ìgbésẹ̀ ọlọ́jọ́ pípẹ́, àwọn sì ṣe ìforúkọsílẹ̀ láti fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀kan lára àwọn olóyè láàrin ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC) Buba Galadima ti rọ igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar kí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn, pẹ̀lú ìkìlọ̀ wípé wọ́n á fi ẹ̀sùn kàn án bí ẹgbẹ́ alátakò bá kùnà síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Galadima rawọ́ ẹ̀bẹ̀ yìí lánàá níbi ó ti ń sọ̀rọ̀ lórí ètò òṣèlú ní Channels Television. Níbẹ̀ ni ó ti sọ wípé àwọn àgbààgbà láti ẹgbẹ́ alátakò ti ń kórajọ sábẹ́ NDC láti ṣe àgbàkalẹ̀ ẹgbẹ́ tí yóò dojúkọ All Progressives Congress (APC). Ó ní báyìí tí Peter Obi àti Rabiu Musa Kwankwaso ti darapọ̀ mọ́ NDC, ó ṣe pàtàkì fún Atiku náà láti tẹ̀lé wọn kí àjọṣepọ̀ lè wà láti lè yẹ àga mọ́ ìjọba tó wà lóde nídìí. Ṣùgbọ́n tí ó bá wá kọ̀, Atiku ni wọ́n máa lọ́ ẹ̀sùn mọ́ fún àṣìṣe. Ìròyìn jábọ̀ wípé olùdíje du ipò ààrẹ àná Peter Obi àti gómìnà àná fún ìpínlẹ̀ Musa Kwankwaso darapọ̀ mọ́ NDC bí wọ́n ti ń ké sí àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n yẹra fún ẹjọ́ gbájúmọ́ ìgbésẹ̀ tí yóò mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè. Obi kéde ìdarapọ̀ mọ́ NDC ní kété tí ó kọ̀wé fi ipò sílẹ̀ kúrò ní ADC tí ó darapọ̀ mọ́ nínú oṣù Kejìlá ọdún tí ó kọjá. Èyí ń wáyé bí ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ṣe ṣe àwàdà lónìí wípé ẹgbẹ́ ADC ti kú, pẹ̀lú bí àwọn àgbààgbà ẹgbẹ́ àti aṣòfin rẹ̀ ṣe ń fi ẹgbẹ́ sílẹ̀ lọ́pọ̀ yanturu lọ ẹgbẹ́ òṣèlú mìíràn bíi ẹgbẹ́ NDC àti Labour.
Akpabio sọ ọ̀rọ̀ yìí níbi ó ti ń darí ìpàdé ní ilé ìgbìmọ̀ ní kété tí ilé kéde àwọn méjì Victor Ume àti ẹlòmíràn tí ó fi ADC sílẹ̀ pẹ̀lú àwáwí rògbòdìyàn àárín ẹgbẹ́ pẹ̀lú ẹ̀sùn aláìlópin ní ilé-ẹjọ́. Akpabio ní bóyá kí gbogbo àwọn tí wọ́n fi ẹgbẹ́ sílẹ̀ yìí kúkú kọ orúkọ ara wọn sínú ìwé kan kí wọ́n mú un wá láti lè dènà ìkéde gbogbo ìgbà àwọn tí wọ́n fi ẹgbẹ́ sílẹ̀ nítorí ó jọ bí ìgbà tí ADC ti kú. Ààrẹ ilé ìgbìmọ̀ tẹ̀síwájú nínú àwàdà rẹ̀ wípé ẹ̀ẹ̀mélòó ni ènìyàn lè fi ẹgbẹ́ sílẹ̀ láàrin oṣù kan ẹ̀ẹ̀kan ṣùgbọ́n ó jọ bí ìgbà tí àwọn kan ti ń fi ẹgbẹ́ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù kan. Níbi ìjókòó yìí ni Akpabio ti ka lẹ́tà tí Enyinnaya Abaribe fi ẹgbẹ́ sílẹ̀ bí ó ti tọ́ka ìgbésẹ̀ yìí láàrin ẹgbẹ́ òṣèlú APGA sí ADC. Ní báyìí tí ó ti fi ADC sílẹ̀ bọ́ sí Labour, ó ní bí ó bá yá àwọn kò ní máa ka ìgbésẹ̀ yìí níkọ̀ọ̀kan mọ́. Kò dín ní aṣòfin mẹ́rìndínlógún láti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n ti fi ADC sílẹ̀ bọ́ sí NDC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Sínátọ̀ Adams Oshiomhole ti ké sí ìjọba àpapọ̀ kí ó kọjú ìjà sí àwọn ilé-iṣẹ́ South Africa tó ń ṣòwò ní Nàìjíríà lẹ́yìn ìkọlù sí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ South Africa ṣebùgbé. Níbi ìpàdé ìgbìmọ̀ òní ni Oshiomhole ti ní kí ìjọba àpapọ̀ wo bí yóò ti gba ìwé àṣẹ láńsẹ̀sì ní ọwọ́ àwọn ilé-iṣẹ́ tí South Africa dá sílẹ̀ ní Nàìjíríà, àwọn bíi MTN àti DSTV. Ó ṣe àríyànjiyàn wípé Nàìjíríà gbọ́dọ̀ fèsì tí ó le lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìfìyàjẹ gbogbo ìgbà tako ọmọ orílẹ̀-èdè rẹ̀. Oshiomhole ṣàlàyé wípé òun kò lè sunkún bí ènìyàn lu òun tí òun sì tún tiẹ̀ lù padà. Ìjàǹgbara ọrọ̀ ajé ni. Ó ní bí àwọn ará ilẹ̀ South Africa ṣe ń fi ẹ̀sùn kan ọmọ Nàìjíríà wípé wọ́n ń gba iṣẹ́ wọn ṣe kí Nàìjíríà náà padà sílé wá gba àǹfààní iṣẹ́ tí àwọn ilẹ̀ South Africa pèsè kalẹ̀ nítorí àwọn kò ní fi ààyè gba ìṣòfò ẹ̀mí. Bí ẹnikẹ́ni bá tàpá sí àṣẹ ilẹ̀ South Africa, wọ́n lẹ́tọ̀ọ́ àti fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ ju ìṣekúpa lọ bí ẹni tí kò lágbára. Ìròyìn jábọ̀ wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ti ṣe ìkọlù sí ní South Africa tí wọ́n ba okòòwò wọn jẹ́ níbi xenophobic attack tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Afẹ́fẹ́ òjò rainstorm ti ṣekú pa ènìyàn méjì bí ó ti ba ilé tí ó lé láàádọ́ta jẹ́ ní Dakan Maijama, ìjọba ìbílẹ̀ Chikun, ìpínlẹ̀ Kaduna. Olórí ìlú Dakan Maijama, Alhaji Hamisu Tukur fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní afẹ́fẹ́ ìjì ba nǹkan jẹ́ ní ìlú tí ó sọ ọ̀pọ̀ di aláìnílé lórí. Olórí ìlú sọ fún akọ̀ròyìn wípé ó lé ní 50 ilé tí ìjàmbá yìí kó bá tí àwọn kan parun pátápátá. Àwọn olùgbé ní ọ̀pọ̀ òjò tí ó mú ìjì ńlá dání yìí bẹ̀rẹ̀ láàrin aago 7 ìrọ̀lẹ́ kù ìṣẹ́jú 9 ọjọ́ Ajé ó sì rọ̀ fún 40 ìṣẹ́jú. Àbẹ̀wò akọ̀ròyìn sí agbègbè ni ó jábọ̀ wípé ọ̀pọ̀ ìdílé ni wọ́n ti di aláìnílé lórí tí ọ̀pọ̀ ń du bí wọ́n ṣe rí ohun ìní wọn yọ lábẹ́ pálapàla àti àwókù ilé. Àwọn ilé kan wó palẹ̀ pátápátá, àwọn mìíràn ní ìjì ṣí òrùlé wọn lọ. Àwọn tí ọ̀rọ̀ kàn wá ń rọ ìjọba ìpínlẹ̀ Kaduna, àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìjọba àpapọ̀ NEMA àti ti ìpínlẹ̀ fún ìrànlọ́wọ́. Níbi ìṣẹ̀lẹ̀ mìíràn ni ìjì ti kó bá àwọn kan ní apá ibì kan ní ìlú Sabon Gero níbi tí ọ̀pọ̀ ilé ti wó lulẹ̀ títí kan ọgbà ilé perimeter fence. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ẹ̀kún omi dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ dí ojúnà ńlá tí ó mú àwọn awakọ̀ máa wá ọ̀nà Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.